ìkúnlẹ̀ abiyamọ o àwọn ọlọ́pàá ti lọ rèé wú òkú ọlásùnkànmí adédàmọ́lá kọ́dìrì ọmọ ògúnbọ̀dé níbi tí àwọn tó pa nífọ̀nàfọ̀ṣù lọ rèé bò mọ́lẹ̀ sí o wọ́n mọ̀ ti pa omijé gbẹ ojú lójú àwọn ènìyàn sunkún wọn káwọ́ lérí ìkúnlẹ̀ abiyamọ o kọ́lọ́run Elédùmarè jẹ́ kí abiyamọ jèrè ọmọ. Láyìíká ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ láyìíká ṣọ́ọ̀ṣì ṣẹlẹ́sì àìlérí olúwa lásùtù kí. abiyamọ ọmọ kú ọ̀rọ̀ ọmọ ẹ̀yin èèyàn ẹ wá wo òkú ọlásùnkànmí Quadri èyí tí ó ṣẹlẹ̀ ní ìlú Èkó bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé a mú wá fún wa pé wọ́n ní wọn ò rí Quadri ó wọlẹ̀ tí wọ́n sì ń béèrè wípé bàbá wòlíì ti ìjọ CCC kan ní agbègbè ìpínlẹ̀ Èkó pé kó wá jẹ́wọ́ ńbo ni Quadri wà tí wọ́n ṣàlàyé pé wọ́n bá àwọn bí Quadri ṣe transfer sí olùṣọ́ náà òkú rẹ̀ ní a ti lọ rèé wú jáde yìí ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì náà níbi tí wọ́n ti fẹ́ ṣe àwọn autopsy pé kán ṣe àwọn àyẹ̀wò àtinúdá kan fún un. Ọlọ́run ọba mi Èdùmàrè kò mọ̀ ní jẹ́ kí àwọn òbí fojú sunkún ọmọ o ọ̀rọ̀ ìgbẹ́nu tán o ẹ wá lọ rèé wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ gan kẹ́ẹ̀sì jájọ fòye gbé Celeste àìlérí olúwa lásùtù kí ló dé bí wọ́n mọ̀ sí òmò ẹgbẹ́ ìjọ yín náà mọ̀ sí ni kò máa jìnnà síjọ yín àyíká náà láàmà sí pé bí igbó tí ń bẹ lójú ọ̀nà ọ̀dọ̀ yín náà ni ẹ rí ibi tí ẹ̀wù báwọn èèyàn ṣe ń jáde wọ́n ti ń jáde ò lẹ́gbẹ̀ẹ́ igbó yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹ wá wo ṣọ́ọ̀ṣì rèé o ṣọ́ọ̀ṣì wọn rèé o ṣọ́ọ̀ṣì ní blue yẹn o ṣé ẹ ti rí ẹni táwọn tó ti lọ wú ọlọ́run ṣàánú fún wa o ọlọ́run jẹ́ ká bí ọmọ kó jèrè ọmọ ẹ jẹ́ ń fi ilẹ̀ mọ̀ wò ó. Ǹbẹ́ rí i pé olùṣọ́ ṣẹlẹ̀ náà lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba nígbà tá à ń pariwo tá à ń wí tá à ń paláǹtì àwọn kan ní kágbẹ́nu sọ̀hún ẹ dákun ọṣẹ́ wo lolùṣọ́ ṣẹlẹ̀ fẹ́ fi wẹ́ra rẹ̀ mọ́ ẹ wò ṣọ́ọ̀ṣì rèé lọ́ọ̀kan ó tún gbowó ń bẹ̀ ẹ wo bí wọ́n tún sin ọmọ ẹ̀ sí tọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa kó má jẹ́ ká ṣìrìn tọmọtọmọ ó gbẹnu tán. The body stay complete like that. They just raise this boy like that. They do. But now only one. They say there are many. When they if he's that bros maybe take send that video give us. You really do that video well. This bros do that video well. I think they might do something together with the church where they supposed to. This aboki they supposed to pay the better money. They go soon bomb your head for here. Na Burkina, there's Sabina, na Burkina. I then get the mind. Thank you, na then get the mind. I dey tell you, na Burkina. Èèyàn tán. Kò sẹ́ni tí ò lè ṣe. Láti wọ́n lè ṣe inú kò sẹ́ni tí ò lẹ́mìí Yorùbá lè ṣe àwọn ìgbó ló lè yẹ̀ sí òun kò ní pé kójú wa inú tribe tẹ̀ wá ní ẹbí sọ̀rọ̀ pé. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.